àmọ́ tún gbọ́ kan o ǹjẹ́ ẹgbọ́n tó ṣẹlẹ̀ ńbàdàn ọmọ kan wọ́n pè ń wá sílá ọba wọṣọ bí ọkùnrin wọ́n ní adẹ́jà ni ọlọ́run ó wo Oloolu ó dírẹ́sì bí ọkùnrin ó dé fìlà ó ṣe gbogbo ẹ̀ ó tún wá mú fóònù ó fi rìkọ́ọ̀dù Oloolu àsámọ́ b'Oloolu ṣe rí wọ́n ní Oloolu ń tọ̀dọ̀ rẹ̀ bọ̀ wípé ọ̀gbọ́rùn Oloolu nàgbà kọ sí i wọ́n gba fóònù ọwọ́ rẹ̀ tó rìkọ́ọ̀dù sí wọ́n ní ọmọ lọ ńgbà ó délé ọmọ èké búròkò ó bojú ẹ̀yìn ọjọ́ tó lúwéré ọjọ́ wọn bá bú olúwéré kí pa wọ́n o ó délé ìkòkò gbómi gbẹ̀yìn mọ́ bó o lọ jẹ́ lọ́ba ní ẹgbàún báyìí kàṣá báyìí ṣàwòdì àwọn aráalé rẹ̀ sì mọ̀ pé kò lè kíje ní ẹ bá gbé òdìlé Oloolu ìwádìí ń lọ lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ̀ o mo fẹ́ dà àwọn ọmọọṣẹ́ mi síta lọ́la kí wọ́n lọ ìntàfíù mọ́gàjí ilé ajé mọ́gàjí ilé Oloolu pé ìntàrí ìṣe lóòótọ́ ni àwọn aráalé ẹ̀ nígbà àkókò gbómi gbẹ̀yìn wọ́n bá mọ́mọ́ lẹ́yìn òdìlé Oloolu ẹ dákun ẹ mọ́jọ́ òkú ẹ gbà wá ọmọ èké ló ṣe o wọ́n sáta lójì pé kọ́ lọ rẹran kọ́ lọ ra gbogbo nǹkan wa wọ́n kó karahun gbé bọ́ lọ́rùn ẹ̀sìn tó fẹ́ f'Oloolu ṣe òun lọ́sẹ̀ sí ń ta gbangba wọ́n fá orí rẹ̀ wọ́n já hòhò wọ́n gbé karahun gbé kọ́ lọ́rùn gbogbo tí wọ́n bá pè léèwọ̀ láyé kéèyàn mọ̀mọ́ dùbò ẹ̀ èyí ò bẹ́ẹ̀ ifáfitì ọmọ tí ó wo Oloolu tí Oloolu náà gbà kọ sí tí àwọn ẹbí rẹ̀ tí wọ́n ń lọ rèé mẹ́ràn lọ lé Oloolu tí wọ́n já hòhò. ọlọ́run bá kọ́ sábò wà lọ́mọ tí ó gbọ́ràn. àmì o ó múra bí ọkùnrin ó wá fẹ́ rìkọ́ọ̀dù Oloolu ó fẹ́ fi fídíò rìkọ́ọ̀dù Oloolu kẹ́ni fóònù rẹ̀ b'Oloolu ṣe ní ọ̀gbọ̀rùn lọ́ba náà gbà kọ sí. bàbá yóò fọ ẹlòmíì lọ́gbọ́n. ó ti tán. ṣebí kò gbọ́n ni. yóò tún kọ́ ẹlòmíì náà lọ́gbọ́n àìṣe nù. Ọlọ́run bá kọ́ dákun kó ti àwọn ọmọ wa lọ́mọ tí ọmọ gbọ́rọ̀ sí wa lẹ́nu. orí báyìí ní ìsìn wọn lọ́rọ̀ kanlẹ̀ kan bá lé. ó ti kan mojókòó jẹ́jẹ́ mi ní ìsìn. ó ti tán. gbogbo àwọn òbí rẹ ti bẹ̀rẹ̀ dààmú báyìí ní ìsìn. ó ti tán. ó ti tán. oníwò ní fi ọlọ. ọ̀rọ̀ nípa Sunday Igboho ajagun ńlá ilẹ̀ Yorùbá ẹnìkan tiẹ̀ ń béèrè pé ó yẹ ajagun ńlá yìí bóò ló ṣe kàǹkà tó mo níwọ̀n náà lọ orí Google kọ́ lọ Google tí wọ́n ń pè ní field marshal ajagun ńlá ni wọ́n ń pè ní field marshal wọ́n wá ń béèrè lọ́wọ́ mi oyè ká tó yè ká ìwó ló jura wọn lọ́nbẹ̀ mo ní mi mọ̀ nǹkan kan pa àyùn ṣùgbọ́n tí a bá ń pé ajagun ńlá field marshal ní jẹ́ bẹ́ẹ̀ kí ni Sunday Igboho ṣe tí a ní ọmọ padà wá sí Ìlọrin mọ́ kí ló dé tí a ní ọmọ padà wá Kwara mọ́ wọ́n nígbà tí Sunday Igboho wọ Kwara tí ó dé Kwara táwọn èèyàn tẹ̀lé lẹ́yìn wọ́n ní kàkà kọ́kọ́kọ́ gbalé Sùlù Gàmbàrí ọba ìlú Ìlọrin lọ pé kọ́ lọ rèé kí ọlọ́lá ọba ìlú Ìlọrin pé mo wá sí Ìlọrin pé kò gbábẹ̀ lọ ní ẹlẹ́ẹ̀kejì tó dàbí rẹ̀ ni wípé àwọn kan tún rìkọ́ọ̀dù láwọn ìlú tó tú wọ́n ní ẹ wá gbé live nínú àwọn nǹkan tí ìjọba ń fi pamọ́ tí wọn ò fẹ́ káráyé ó rí wọ́n ní ẹ gbé live lórí Facebook pé ṣèlú èyí sì níjọba sá wọ́n láwọn èèyàn wá ń kọ́mẹ̀ntì sórí ẹ̀ ìyẹn jẹ́ ń tọ́ ba ìjọba lọ́kàn jẹ́ pé bẹ́ẹ̀ bá lè fẹ́ hẹ̀pù wa
sẹ́lẹ̀yìn ò lè máa instigate àwọn aráàlú sí wa. àti pé àwọn kan tún lọ́ọ́ parọ́ wípé Sunday Igboho akatakítí ẹ̀sìn ìbílẹ̀ ìṣẹ̀ṣe ní gbé bọ̀ o. ó ti fẹ́ kó gbogbo àwọn ọmọ mùsùlùmí àtàwọn ọmọ oní ẹlẹ́sìn sínú ẹ̀sìn ìṣẹ̀ṣe o. wọ́n ní nǹkan tí ó wá ṣe ni pé ó fẹ́ tọ̀nù ìlú Ìlọrin sí ìlú àwọn oníṣẹ̀ṣe. àti pé tẹ́ ẹ̀ bá gbàgbé látàyé Àfọ̀njá ìní ogún mi ọ̀tẹ̀ mi ti wà ńlẹ̀ tí wọ́n sọ wípé ọba ni ẹ máa jẹ́ ńlọrin láyé Àfọ̀njá nígbà tí wọ́n ṣẹ́gun Àfọ̀njá tán lórí wípé wọ́n ń jẹ emir nílọrin wọ́n láwọn ọ̀fẹ́ nǹkan tí wọ́n pè wọ́n dé wọ́n wá gbà jọba pé wọ́n fẹ́ máa jọba dípò emir táwọn ń jẹ. àwọn ẹgbẹ́ aṣojú lọ́ọ̀yà kan ni ẹ dìde àwọn míín sì ti ń takò wọ́n o àwọn aráàlú ti ń takò wọ́n pé ẹ má jẹ́ yà ìyọ́ jẹ wá gbé nígbà mo fọ̀rọ̀ wá Sunday lẹ́nu wò ó ní ìrù ẹkùn ó ní security outfit ni ó ní kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn ó ní mùsùlùmí wà nínú àwọn tó ń hùwà iṣẹ́ ibi kìrìsìtẹ́nì wà ń bẹ̀ oníṣẹ̀ṣe ń ṣiṣẹ́ ibi pé èèyàn lèèyàn máa jẹ́ pé gbogbo ẹni tó bá jẹ́ oníṣẹ́ ibi ó ní àmọ̀tẹ́kùn wá ó ní ìrù ẹkùn wá láti wá flush out àwọn ọ̀bá tẹ̀sìn wá o wọ́n ní kò sì sí ntọ́kàn àwọn pẹ̀lú pé àwa jọba wa fọba kan jẹ nílọrin àwọn wá láti wá tùlù tòní àwọn ọ̀wá domi àlàáfíà lúrú pé nítorí ìdí eléyìí kí bàbá wa ọlọ́lá ìlú Ìlọrin kí wọ́n fẹ̀mí wọn balẹ̀ o ìjọ táwọn wá ọ̀nà táwọn fẹ́ lọ́pọ̀ bí wọ́n sì ṣe ń dá wọn dúró lọ́tún lósì ó jẹ́ kílẹ̀ ó sú káwọn ó tó parí àwọn sì tún lápọ́mẹ́ǹtì mi káwọn ó tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ rárá àwọn ọ̀bọ̀ ọlọ́lá ìlú Ìlọrin àwọn ó bá wọn ṣe mítìnì àwọn ó sì bá wọn sọ̀rọ̀ bí wọn ò bá fẹ́ àwọn ò lè mú ìlú wọn ń túláàsì bí ọlọ́lá ọba ìlú Ìlọrin lónìí ìlú wọn àwọn ò lè mú wọn ń túláàsì o àwọn ò sì wá jàjà ẹ̀sìn àwọn ò sì wá jagun àwọn ò sì wá fi nǹkan kan lọ́lẹ̀ kọjá wípé kálàáfíà ó jọba bí gbogbo òkè ògùn ṣe rọ̀ṣọ̀mù tí ò sí ogún mi àbọ̀ tẹ̀mí bẹ́ẹ̀ làwọn fẹ́ kí gbogbo Nàìjíríà àwọn South West tí wọ́n gbé láwọn lọ kọ́ rọ̀ṣọ̀mù. kábíyèsí Olódùmarè mo wá pe Sunday lémi kan òun kan mo ní wo bí o èéṣe tí wọn kì í rí ajá nínú mọ́ṣáláṣí. ó lémi náà ní kí n ṣàlàyé mo ní ajá ó sọ wípé àwọn ará mọ́ṣáláṣí ò fẹ́ràn bàbá òun. bàbá ajá sì ti sọ fọ́mọ rẹ̀ kó tó kú wípé má dé mọ́ṣáláṣí o mọ́ṣáláṣí ìṣẹ̀lẹ̀ ajá o ibi wọ́n bá ti fẹ́ ni là á máa dé. àdún àwọn ọmọ ìyá rẹ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní í sọ táwọn ará rẹ̀ bá láwọn ọ̀fẹ́ ń bẹ̀ má fi túláàsì lọ o torí ogun lé tó bá papọ̀ mọ́ tìta ewu ńlá ni o. ajagun ńlá ilẹ̀ Yorùbá Sunday Igboho ní òní sẹ́wù lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ o àfà ìdùn ọbẹ̀ ó tún ní kó wò mí wò mo ní nínú ìmọ̀ àtọ́gbọ́n ìjìnlẹ̀ àtàdíìsì tí mo kọ́ òun ni wípé ẹ̀yà lékèélékè kì í dá máa dá jẹ́ńlẹ̀ẹ́lẹ̀ orí màálù ní máa bà á sí tí fi máa jẹ. mo ní àwa bi lékèélékè léèrè wípé kí ló dé tí mo ní ìwọ ajagun ńlá Yorùbá ajagun ńlá ilẹ̀ Yorùbá kí ló dé tí lékèélékè fi ń jẹ lẹ́yìn màálù. ó ní bàbá Ọlọ́run ó jẹ pẹ́ fún wa ó ní ẹ là hàn mí bí bàtà ṣe é dún lóòkù. mo ní lékèélékè tí ń jẹ lẹ́yìn màálù
èyí tí ń jẹ lẹ́yìn màálù ó lè rí jẹ ńlẹ̀ẹ́lẹ̀ ṣùgbọ́n lékeléké lọ ẹsẹ̀ ara rẹ̀ mọ́ màálù bá ọ bá fẹ́ yìnbọn mọ́ lékeléké tó o bá múra dáadáa tíbọn bá tajó màálù tíbọn bá bá màálù ó ń tọ̀ wọ́n jẹ gbèsè o lékeléké lọ fẹ́ pa tó o bá pa màálù ó jẹ gbèsè fúlàní ò ní jẹ́ ọ lọ o. ó ní bàbá àgbà mo ní o ti mú yùn àṣẹ eléyìí o ti mú ṣẹ nílẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mo sọ pé kó lọ lọ́sẹ̀ rẹ papọ̀ mọ́ ẹsẹ̀ rẹ ti ń rí lọ máwọn tí ẹsẹ̀ wọn bá kí nínú òṣèlú mo ló sì ti lọ ẹsẹ̀ mọ́ wọn l'Ábùjá ọlọ́sẹ̀ máa rẹ ọlọ́sẹ̀ mọ́lúbàdàn àti gbogbo àwọn ọba tó lókìkí ńlẹ̀ Yorùbá ni ó ti dúró bá wọn ibi wọn bá fẹ́ ni là á lọ o. gbogbo ariwo tí wọn bá lè pa láti Kwara mọ sọ fún wọn pé kí wọn lọ bá bàbá Ọlọ́lá ọba ìlú Ìlọrin wípé tí wọn bá kọ́kọ́ bẹ bàbá Ọlọ́lá ọba ìlú Ìlọrin kí wọn wá pè ọ́ lẹ́yìn ìgbà náà pé ọ́ dá wọn lóhùn. kò tí ì síbì kan tí wọ́n ti sọ wípé bàbá emir lọ sọ pé kí Sunday ọmọ wa ẹ mọ́ sí mi gbọ́. bá a rí lọ́ọ̀yà kan tí ń lérí léka pé àwọn ó gbégbèsè tó lágbára Ìlọrin tẹ̀sí ń wíhun nílọrin ní Kwara state béèyàn bá ṣe bálabàla òkè kúra bẹ̀ pàápàá wọ́n ti máa wọn méjì kan lóòkè kúrá lójú mi tó dàbí ìgbà téèyàn bá ń wo fíìmù nígbà wọ́n gbé ta lọ lọ́run lóòkè kúrá ìgbà téèyàn ń wo fíìmù lórí níjọ́ wọ́n gbé káólà náà lóòkè kúrá aláàjà káólà ó du fíìmù lọ mo mọ̀ pé ẹni ó lẹ́rù lọ́lẹ́rú ẹni ó là Àbújá ló lòkè kúrá ṣùgbọ́n àìfagídí ràn yàn lọ́wọ́ àìfagídí hẹ́ẹ̀pù èyí Ọlọ́run gbé fún ọ Ọlọ́run gbọ́lá fún ọ Sunday Ọlọ́run gbé àsìkò yìí fún ọmọ Adéẹmọ òun lo dáúlà ó sì ń rí dáúlà náà lò púpọ̀ tá a bá sì ń sọ̀rọ̀ nípa dáúlà kò sí jágúnjágún kan tó lọ sí Kwara tó lọ sí ọbọ ní Fínníládìí ẹbọ oko ìmọ̀ lẹ́yìn ikú Àfọ̀njá àwọn tó lọ ń Kwara tó lọ Kwara ńgbà yẹn ogun Ìjàyè ló lè ròyìn ogun Ògúnmọ́lá o Ọ̀pẹ Ìjàyè ló lè ròyìn ogun Ògúnmọ́lá o ọwọ́ lọ Fínní ọbọ̀ Fínní bádìí ẹ ti soko ìmọ̀ ọbọ̀ ká kí ọ ká yàn ọ́ wàá rí pé fíìmù náà lọ ń yà á tọ̀ ni ọ́. mo sì yìn àwọn dìrẹ́kítọ̀ tí wọ́n ń bọ̀ ọ́ dàrẹ́tì fíìmù ọ̀hún ó yìn àwọn pòdúsà tí wọ́n kó àwọn nǹkan àbìjà tẹ̀lé ọ. torí bí èèyàn ọba ya fíìmù wọ́n fẹ́ nìkan ṣe àtọ̀ ìwọ látọ̀ àwọn kan jẹ́ pòdúsà. ìjọba àpapọ̀ ní pòdúsà àwọn ní pòdúsì ẹ̀ ọlọ́pàá àti sọ́jà DSS àwọn ní dìrẹ́kítọ̀ tí ń dàrẹ́ẹ̀tì fíìmù ẹ̀. nígbà ẹ bá dàrẹ́ẹ̀tì gbogbo ẹ̀ tán ẹ wàá gbé wájú mi bàbá ń bàdàn èmi ni ẹ́dítọ̀ tí wọ́n bá yín gé kí n tó jù afẹ́fẹ́. Akọ́láwọlé olóòtú ọmọ àdàbà ni báyẹ̀ ṣe ń fẹ́ owó tí wọ́n ń fẹ́ ọmọ tuntun ni à ń fẹ́ ti Sunday Igboho ní Kwara tomijé ojú gbogbo àwọn lókọ káàkiri àgbáálá ayé tí wọ́n wà nílùú òyìnbó ní ẹ sọ wípé kí Sunday ọmọ dáhùn o ṣùgbọ́n tí wọ́n ní ẹ wí ń tèmi ni wípé a kì í fi tú láàsì nítorí fẹ́ ṣe o ti ṣe Ọlọ́run ti gbà fọ́ o ti fi
ẹ̀yin ìró ẹkùn ó ti fi lọ́lẹ̀ ń Kwara. àwọn tara mẹ́kọ́. wọ́n mọ̀ ṣe mítìnì wọn lọ. ẹ bá fẹ́ ṣe mítìnì àpapọ̀ wọ́n mọ̀ wá bá ọ. níbo lọ̀rọ̀ Nàìjíríà ń lọ? níbo lọ̀rọ̀ Nàìjíríà ń lọ? a ti wá rí gbọ́ o. lánàá ẹnìkan ti go position number 2 ẹni tí ń pawó jù nínú olórin Nàìjíríà. ta ló ń tọ̀hún? ẹni tó wà number 2 position nínú olórin tí ń pawó jù ní Nàìjíríà ta ni? ọmọ èké ló ń tọ̀hún. ọmọ kékeré jòjò lónìí lẹ́yìn Wàsíù Àyìndé tí ń pawó jù nínú gbogbo olórin Nàìjíríà. mi ò sọ̀rọ̀ contract ìlú òyìnbó bá ń ṣe concert o. pé ká kọrin ká gbé máìkì lọ́wọ́ kí wọ́n fowó mọ́ wa lórí. Wàsíù Àyìndé ni number 1 tí ń pawó nínú olórin Nàìjíríà. Tàwa ni number 2 tí ń pawó sí kejì báyìí. olórin tí wọ́n play orin ẹ̀ jù ní orí Audiomack tí orin rẹ̀ ti wọ 100 million. tí gbogbo ẹ̀ fún bọ̀ sí Àyìndé. ní Nàìjíríà tí wọ́n play orin rẹ̀ jù yàtọ̀ fún àwọn ní hip hop. olórin Yorùbá tí wọ́n play orin rẹ̀ jù Saheed Òṣùpá. òun lórin ẹ̀ ti wọ 100 million. nínú eléré tí ń pa owó jù lórí stage. number 1 ti bọ́ sọ́dọ̀ Súlé Àlàó Màláíkà. tí gbogbo ẹ̀ fi ń bọ̀ sí. àná ló gorí àlééfà rẹ̀. ó pa 156 million. níbi pátí Pẹ́lá àti Jáfì. 156 million. odidi owó ọdún kan nínú. owó tí wọ́n gbà lódidi ọdún kan ọmọ ń pa wákàtí 4 àbí 5. 156 million. olóṣọ́ di number 2. ta ni number 3. eléré wo ló bísí jù ní Nàìjíríà? Abbas Àkàndé Òbésèré ni. eléré tó bísí jù ní Nàìjíríà nínú àwọn onífújì Abbas Àkàndé Òbésèré. eléré tí wọ́n ń play orin ẹ̀ jù káàkiri àgbáláyé nínú eléré fújì Saheed Òṣùpá ni o. 100 million. kò tí ì sẹ́léré tó ní rí. tẹ́ mọ́ Barrister tẹ́ mọ́ gbogbo àwọn aṣíwájú ẹ̀. lẹ́yìn àwọn ní hip hop ẹnìkan ògùn àlééfà yẹn rí. eléré tí búkì rẹ̀ wọ́n jù ní Nàìjíríà. onífújì náà ni. tọ́jẹ́ pé ń gba owó tó pọ̀ jù lọ nínú gbogbo àwọn onífújì. mi ò ní lé yín sẹ́yìn. Wàsíù Àyìndé kọ́ o. Wàsíù Àyìndé ti pọ̀ lọ́lá débi pé ọ̀pọ̀lọpọ̀ eré tí Wàsíù Àyìndé ń ṣe látọwọ́ ẹnìkan sẹ́nìkan. wọ́n pẹ̀rẹ̀ bí mo bá fẹ́ pe Wàsíù Àyìndé ń sìn tí mo sì mọ̀ pápá mi ọ̀ka. tí n bá mọ̀ èèyàn l'Àbújá tí n bá mọ̀ èèyàn Government House wọ́n bá ń búùkù ẹ̀ wọ́n sì fi mí lọ́kàn balẹ̀. Súlé Àlàó Màláíkà. ọ̀yá láàrin ẹ̀gbọ́n ọ̀gbábúrò jò. àwọn eléré mẹ́ta tí wọ́n máa dákọ̀ yìí Ọlọ́run gbà fún èèyàn gbà fún wọn. eléré tó ṣe kàmpéèjù tó kọrin kàmpéèjù Táyé Àkàndé Adébísí Kọ́rẹ́ǹsì ni tọ́pọ̀ṣù kàmpéèjù Táíwò Àkàndé Kọ́rẹ́ǹsì. eléré tó travel jù tó gun bàálù jù látẹ̀sídọ́dún ní Pàṣọ ni ó tó lọ káàkiri àgbáláyé. Pàṣọ ni. ṣùgbọ́n eléré tí ń pa ṣújù ní Nàìjíríà yàtọ̀ fún Wàsíù Àyìndé àti KS Màláíkà. oníjùjú ni mi ní dákọ̀ ẹ̀.
ògùn lówó rí wọn ò sì ní dákọ rẹ̀ tí ń pa sùjù ní Nàìjíríà oníjùjú ni oníṣòbé ni òbé kọ́ oníṣẹ̀ṣàn ní adé ni Kingston ní adé kọ́ àwọn eléré ìgbàlódé tí ṣẹ̀ṣẹ̀ ń kọrin bọ́ kódà orin òbé orin ìsàn ní adé nǹkan kan àti fújì gbogbo ẹ̀ làwọn máa kọ́ papọ̀ ń bá sí. tọ́jà nọ́mbà 3 tí ń pa sùjù oníjùjú ni. nọ́mbà 4 alápàlà Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. eléré ìbílẹ̀ tó bísí jù Musiliu Haruna Sọlá Musiliu Sọlá Bello ní eléré ìbílẹ̀ tó kò tí ì ṣeléré ìbílẹ̀ tó bísí torí eléré ìbílẹ̀ tó bísí jù Musiliu Haruna Sọlá òun ní eléré ìbílẹ̀ tó bísí jù ní Nàìjíríà. àwọn àṣẹrẹ Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. ó sì ń paṣu bẹ́ẹ̀ ẹ mọ̀ bójú sọ́mọ ọlọ́mọ lára. orí nọ́mbà mú ẹ̀lẹ́ka nọ́mbà 1 to 7 nínú eléré tí ń paṣu ní Nàìjíríà yìí ó kọ́ rí ó rìflẹ́tì ń bẹ̀. ó dà kìí ṣe nọ́mbà 6 kìí ṣe nọ́mbà 7 lọ́wọ́. Òṣùpá ni ẹ play orin rẹ̀ lórí audio mark jù. tọ́ba ìpẹ́ yẹn ni wọ́n fi George lọ́wọ́ yìí kò sí olórin fújì tó paṣu Òṣùpá. ṣùgbọ́n àgbẹ̀ lọ sórí social media. òun pé ń paṣu lórí stage tí wọ́n ń ná fún un tí sì ń gbà. Wàsó Àyìndé ni nọ́mbà 1 ó ti pa 201 million lórí stage rí 201 million. Followed by Sule Alao Malaika 156 million. owó tó lè láàyàn odidi bọ́jẹ̀tì iléeṣẹ́ kan làwọn pa wákàtí 4. onífújì tí búkì rẹ̀ gbẹ́nu léra wọn tó wá lemọ́ tó wá wẹ́lẹ́wẹ́lẹ́ jù ní Nàìjíríà Abbas Àkàndé Òbésèré ni. eléré tó ní búkì lóyìnbó káàkiri àgbáláyé jù Paso ní nọ́mbà 1. eléré tó paṣu campaign jù Táyé Currency ni. eré tó lórin míì ọmọ fẹ̀ fún gbòò. ó tó kù ọ̀lẹ́ ni wọ́n ti ṣe gbogbo ètò sí lórí transfer. Táyé Currency kú múra kú palẹ̀mọ́ iléeṣẹ́ rédíò rẹ̀ tó fẹ́ sí. ó sì ní olórin àkọ́kọ́ tí ọ̀kọ́kọ́ ní Currency FM. ní gbogbo South West yìí iléeṣẹ́ kan ṣoṣo ló lè bá fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ nínú irinṣẹ́. àwọn irinṣẹ́ ìgbàlódé tó ní agbára ní Currency FM kò tí ì sí individual pé ẹni tó jẹ́ pé rédíò aládàáni tó milẹ̀ tó bẹ́ẹ̀. bí ẹni tí ń rówó tí ò ṣe wàhálà kú mọ́nì ó pawó campaign tó paṣu campaign Currency ní nọ́mbà 1 o. tí ìjà bá ń bẹ́ńbẹ́ ẹ jẹ́ ká kú òǹdí ìdò. total booking campaign tó ti wọlé fún títí tí wọ́n fi dìbò Ọ̀ṣun tán àti ń tó wà nílẹ̀ fún lọ́yọ̀ọ́
ó ti ń kànlẹ̀kùn 500 million 400 million. àgbọ̀ ikú gbajúgbajà olórin súfẹ̀ǹtàkà olórin jùjú ni. olórin jùjú yìí kú o obìnrin ni Janet ń lọ sọ́run àsàǹtẹ̀ ó sùn ní òjímọ́ nínú onítùgbọ́n àti fàájì ọ̀kan lọ́jẹ́ wọ́n lọ Skoda. àti ìgbọ́rí nínú olórin Yorùbá tí wọ́n ń play ní 100 million times lórí Audiomack. Saint Janet ó ti lọ sọ́run àsàǹtẹ̀ Ọlọ́run foríjì o. ìgbéyàwó Japhis àti Pella ó dùn ó tòrò bí omi afàárọ̀ kan lẹ́kọ̀ọ́. aṣọ ẹbí lásán wọ́n ní 600 to 800,000 láṣọ ẹbí. ẹni tí ọ̀rọ̀ aṣọ bí ọ̀jẹsẹ̀ mọ́ bọ́ bá tún raṣọ ẹbí tó gba káàdì gidi wọ́n lè mọ̀jọ wọlé. wọ́n fún wọn lé tọ́wọ́ ti 400 million níbi tí wọ́n páàkì sí tí wọ́n ti máa lo matrimonial life. wọ́n bùn wọn ní mọ́tò méjì wọ́n fún wọn ní lé tọ́wọ́ ti 400 million. tá a bá sì ń sọ̀rọ̀ tó yà mí lẹ́nu ni wípé eléré ẹnu wọn ọ̀mọ́mọ́ jẹrí o. Súlẹ̀ Àlàó ó sì sojú fúrú bí ẹni pé òrówó. ó tún wá Ìbàdàn wá ṣeré lẹ́nìí. ń bá rírú owó òun odidi oṣù kan ní jáde kúrò ní ilé ní tilẹ̀kùn mọ́rí ni. ó sì tún dé ó sì tún tẹ̀lé kàkó. ó wá ṣeré fáwọn Ìbàdàn social stars. ó tún paṣu lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ àsìkò tiẹ̀ ni. ẹni ẹ̀wà kọ́rọ̀ ó lè bá a yá ẹ máa ṣí àkíní yìí o. àwọn mẹ́wàá àkọ́kọ́ tó bá ṣí ààrẹ ní 21 times. ọ̀yá ìwọ sáré lọ tẹ 10,000 fún wọn pẹ̀lú full evidence. èyí ṣe wúrúwúrú tó di answer o. ọpẹ́ kí n tó mọ̀ páwọn míì máa parọ́. a lọ worí dp yín. ẹni tí ọba parọ́ tí ò sí ààrẹ tó ló ń sí ààrẹ ẹgbẹ́ am blocking kò ní láǹfààní àti wò wá mọ́. àwa ò kì í fẹ́ tí bá ń parọ́ lọ́dọ̀ wa. Súlẹ̀ Àlàó Màláíkà ó ní ẹ tún máa ń pè ní Màdébà. ọ̀dà ní ẹ̀wà kọ́rọ̀ ó lè bá a yá. orí wọn ní Súlẹ̀ Àlàó kọ tó sọ́dọ̀ lókìkí. orin tó sọ́dọ̀ lókìkí. ìgbà kan lòún sunú búkà. ìgbà kan lòún sunlé àkọ́kù. Ọlọ́run ó ṣe o bójú òun jẹ́. kábíyèsí Ọlọ́run. nítorí àwọn ọba pé wọ́n gbà mọ́ èèyàn lẹ́nu tí ó sọ̀yàn tí ó gbé èèyàn òkè. ẹ wo iye ọdún tí mo ti ń sọ̀rọ̀ lórí Facebook àti TikTok.
wọ́n gbá mi o, ẹ wo ibi tó gbé mi dé. Láàrin ọ̀sẹ̀ kan ó gbé Facebook mi ó dẹ̀ fún mi ní 150,000 followers. Wọ́n gbá mi o, bí yẹ̀yẹ́ wọ́n fẹ́ fi ṣe níbí kan ni kò yé mi. Nígbà mo tún ṣe ẹ̀lẹ́ àwọn ọmọ burúkú ń fún mi mú ọ̀tán ohun tá a fọ́kù lòkú bá gbà á. Ọlọ́run ni ní tí mo wí yẹn kọ́, Ọlọ́run lọ́lọ́sẹ̀ pọ̀ mọ́. Bọ́lọ̀ ń bá dé nítorí pé mistake yẹn àwọn èèyàn sọ́dọ̀ original. Ebi wà Barrister lọ kọrin bè kan ni pati yàn wà pa àwọn pati rẹ̀ gẹ̀rẹ́gẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé lólùfẹ́ èèyàn ní í ṣe. Wọ́n kọrin kò tí ì táago kan ààbọ̀ lóru ojú pati ti ń dá wẹ́lẹ́wẹ́lẹ́. Barrister wá gbórí lórí àga, ó gbórí lága, ọjọ́ pé èèyàn ń sùn ọjọ́ pé kan lójijì ní sáré wá jí lẹ́nìkan fetí kò lẹ́nu afẹnu kò létí. Aláàjì àwọn fáǹsì yìí ti dé. Bàálà àwọn fáǹsì tó dé ń jọ́ náà àwọn Jídé Òkúnnù ni. Ọ̀tán o, ẹni tó ti ń sùn lójú oorun pẹ̀lú bí a ti jí. Jídé Òkúnnù mi ò dẹ̀ǹdé o ọmọ Olówu. Ọ̀tán ń tá fọ́kù lòkú gbà. Ìyẹn ná gbogbo owó tán ló tún jí lọ gbé 504. Series 2 ló bò Barrister pé bẹ́ẹ̀ ṣe kọ́ gẹ́lẹ́ ọ̀hún ẹjọ́ ẹ lọ bá ń gbé inú àwo. Ẹ lọ bá ń fi ṣe rẹ́kọ̀dù bẹ́ẹ̀. Níjọ́ tí star èèyàn bá dé mistake yóò mọ̀ dàrà. Ẹ wojọ́ tí star gbé ìgalà wàhálì ó jáde tán Ìbàdàn. MC lọ́lọ́sẹ̀ lágbo Barrister ní Greenspan. Ó sọ̀rọ̀. Ọba kọrin. Ọba kọrin. Àyìndé Ọlọ́run rọ́kàn mi èmi ò fẹ́ kó o kú. Sẹ́ríkì ń wákà. Ọlọ́run rọ́kàn mi ń ò fẹ́ kó o kú. Ó tán ohun tí wọ́n fòkú lòkú bá gbà. Barrister gba máìkì lẹ́nu ẹ̀ ló dírẹ́sì orin yẹn dáadáa. Ìlọsọgbé ìgadi champion nínú àwọn tí ń MC dọ́là. Ọ̀nà tó ní kálukú ọ̀tọ̀ tí ó fi dé èèyàn Ọlọ́run ti là á lẹ̀. Aláàjì gbé ìgalà wá. Mọ́mọ́ ń gbára rẹ̀ yin lọ́n lógo. Ẹni iṣẹ́ èèyàn igbó mọ́ ni. Gbogbo tí máa mú èèyàn gbó ní ṣe kò sì gbó. Ojú ẹ̀ sádà bí àyọ́ǹbọ̀ ìnáà ni. Èèjì parọ́ mọ́ púpọ̀. Ó dùn àlọ́ lọ́jọ́ orí o. Síbẹ̀síbẹ̀ bá a bá tún jọ ń lọ tá a bá fà á lọ́wọ́ wọ́n mọ̀ pé gbọ́n ọ̀gbábúrò òjò làwa méjèèjì. Ẹ̀bùn Ọlọ́run nìyẹn wọ́n sì ń rówó tọ́jú ara. Súlẹ̀ Àlàó Màláíkà. Ìgbà tí kálukú ó lò nígbésí ayé ẹ̀ Ọlọ́run ti kọ ọ́ lẹ̀. Ìyẹn tí kálukú ọ̀sẹ̀ tí ó fi jẹ́ èèyàn Ọlọ́run ti kọ ọ́ lẹ̀. Àkọọ́lẹ̀ tó kọ fún Súlẹ̀ Àlàó Màláíkà àkọọ́lẹ̀ rẹ̀ ni. Ẹni gbóore àárọ̀ Ọlọ́run ló fún. Ẹni gbóore ọ̀sán Ọlọ́run ló fún. Ẹni gbóore alẹ́ Ọlọ́run ló fún. Ẹ̀yin aláròpé èèyàn sọ́tàn o. Ọ̀rẹ́ sọ́wọ́ lọ ní kì í sẹ́wọ̀n nìkan, ààrẹ ní tó lówó ló tún ní jù rẹ̀ lọ. Ìwọ kò ní kò jáwọ́ nìkan, ààrẹ ní tí ó ní o, ìwọ sọ jù wọ́n lọ. Ṣé bá dáhùn tó kọ́kọ́ fún lòun lọ́wọ́? Lọ́tọ́ ṣe kí táyé ó kọ́kọ́ fún kẹ́hìn. Ọba ètò òun ló táyé ẹ̀ka. Eléré ìbílẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ tó rẹ́gúlà jù. Ó ní Musiliu
Ìsọ̀lá ọmọ Haruna Sọ̀lá Bello ó ní eré ẹ̀ rẹ́gúlà jù pé kó di ọgbẹ́nu léra wọn Ọlọ́run gbà fún èèyàn gbà fún láti Ìbàdàn láti Èkó láti gbogbo látàwọ̀. Don Jazzy ó ti promise Pella wípé kó forward the candidates láti accept 100 million wedding gift. Gbogbo ọmọ yín ní ó ṣoríire o. Tó o bá fẹ́ fẹ́yàwó lónìí lọ́wọ́ àkọ́ṣẹ́jáyé ìyàwó tó o fẹ́ lọ́wọ́ ràwọ̀ rẹ̀ wò bóyá ràwọ̀ tiẹ̀ bá tiẹ̀ mu. Àwọn kan ń yọnu sùtì wípé Davis yóò ju Pella lọ lọ́jọ́ orí séyẹn la fẹ́ lò ní. Àníràwọ̀ tó gẹ́ra wọn nínú ilé àjọṣepọ̀. Àwọn ọmọ kéékèèké tẹ́ ẹ mọ̀ ń wò àwọn mọ̀ rìn ju gbogbo rán dandan tẹ́ ń wí lọ. Àwọn tó wọ́n láwọn oníṣààbù tí wọ́n bá tẹ̀ sáàbù ní Cairo. Ìràwọ̀ gẹ́ra wọn ó bára wọn mú ni. Ìwọ náà tẹ invitation wedding ọlọ́ọ̀ fẹ́ ṣe marriage kó o pa sọjú kó o pè ní kó kọ́kọ́ pé 100,000 kó o rí èèyàn tó rà láì sọ pé 800 gan ìwọ pè lé kó o pè 100,000 wọ́n mọ̀ kọ́kọ́ gbé wọ́n mọ̀ jù ú lẹ̀ pé 100,000 ṣe jẹ́ èèyàn wá pọ̀ jù. Kábíyèsí Olódùmarè wọ́n á máa gbé àwọn gáàsì yẹn wọ́n máa gbé wọn òkè wọ́n máa gbé jù ú lẹ̀ lórí aṣọ 100,000 péré bẹ́ẹ̀ làwọn kan ti ń aṣọ 650 800 lórí ẹ̀ náà ó tún lè mọ́ra àgàjókòó níbi wedding àwọn ọmọ fẹ́lá yẹn wọ́n rán o ọ gbọ́dọ̀ kọ halẹ̀ jù pé àwa fi 800,000 mo fi ra sọ lẹ́wàá fún mi ní àgàjókòó. Ìjọ tí mò ń ṣe mò ń joyè ìjọ yẹn ni Wàsíù Àyìndé fi tí wọ́n pè ní àwọn ọmọ alálùbáríkà. Kí Wàsíù ò tó bẹ̀rẹ̀ eré àwọn ọmọ tá a wí kíní ọtí tí wọ́n mú pẹlẹbẹ báyìí wọ́n ń kì í bu abíyá wọlé ni. Mo bá ní ẹ jẹ́ ń ra nǹkan tẹ́ ẹ̀ mọ́ mo fún yín wọ́n wá rẹ́rìn-ín ǹjẹ́ bàbá ìmọ̀ túmọ̀ tí ń wù ọtí bí ọtí 400,000 380 kálukú ti mú tiẹ̀ lọ́wọ́ nígbà Wàsíù dé nínú náà ká sí ló pé gbogbo wọn jọ ní pé ẹni tí ń ṣe patí ní ọ̀yà mọ̀ bless bàbá yìí kí ijó tó bẹ̀rẹ̀ rárá mo ti mọ tí mọ wọn mo ti mọ̀ pé ńjọ́ mo ti ń ṣènáwó mi rírú owó bẹ́ẹ̀ rí. Ní ilé gbàgbé ìjọ náà ní Tẹ́gbẹ̀ náà bless mi Tẹ́gbẹ̀ tó di mínísítà fún ètò náà mọ̀nàmọ́ná lẹ́nìí ó wá ó jókòó bless mi. Ńgbà arú wa ń ṣènáwó tá à ń lọ báńkì tá à ń rẹ́rìn lọ báńkì Monday tọ́tẹ̀ kí ni kírò àwọn ajáfíìsì Pella wọn wá máa ṣe irú owó tí wọ́n ná fún wọn pàtí òun bí wọ́n bá ná fún yàn hospital ní láǹdì sí ó ti pọ̀ jù ní rọrùn sùn. Wo páálí tí wọ́n ń kówó sí ni páálí gòdòmù láti yá àfọwọ́tọ̀ wọn ẹ̀mẹ́jẹ̀ wọn owó ń sekúṣe torí àwọn ará bí o. Àwọn náà gbé kámẹ́rà wọn wá ìyá bí wọ́n bá tẹ owó kan mọ́lẹ̀ ẹ̀ dáràn ọlọ́mọdé alẹ́ ẹ̀wọ̀n lẹ́yìn ìnáwó. Páálí kan kún wọn gbẹ̀yìn lọ wọ́n tún lọ rè gbé páálí mìíràn wá. Owó ń bẹ ń bí ọwọ́ ọjà ẹ́ bí bàbá ń tanra tá a bá ń parọ́ fúnra wa lókù. Eléré tó kọrin tí ò ju bíi 4 hours lọ ọkọ mọ̀ pa 156 million. Ẹnìkan ní níbo ni àwọn ọmọ títọ́ka yẹn ti ń rówó. Àsìkò ní ìgbà láṣọ ìgbàlẹ̀wò ìgbàlódéré kókò lè lọ. Níjọ́ àná
nígbà àwọn pẹ́là àwọn pẹ́lẹ̀ tí wọ́n ń gbá fúbọ́ọ̀lù ó dàbí ẹni pé kò sẹ́ni tí ó gbá bọ́ọ̀lù làmọ́ láyé bí wọ́n ṣe gbà tó tí wọ́n ń gbá tí wọ́n ń gbé golí tí sọ́ọ̀tì wọ́n ń gbé golí dànù lójú póòlù síbẹ̀síbẹ̀ wọn ò gun bàálù tí wọ́n fi kú wọn ò dá bàálù ní tí wọ́n fi kú mo mí. At the end of the day ẹ wá wo àwọn ọmọ tó wà ń ta ní ìsìn yà ń gbá wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́. èyí tí mò ń bá bọ̀ èyí forí àgóbì kan ọ̀rọ̀ tó lágbára ni gbà mo wọ ọ̀rọ̀ kan lórí fóònù tá à ń gbé lọ́wọ́ káàkiri ó lágbára púpọ̀ púpọ̀ ó sì pa mí lẹ́kún ó pààyàn lẹ́kún o ọ̀rọ̀ òun pààyàn lẹ́kún débi wípé ẹnìkan ló wà lẹ́kọ̀ọ́ tí ń ṣe kọ̀ǹdọ́tọ̀ ó fẹ́ ìyàwó kan ìyàwó tó fẹ́ wọ́n jọ fẹ́ràn ara ẹ̀ ìyá ìyàwó fẹ́ràn ọkọ ọmọ ẹ̀ ó sì máa ràgàbó máa dáàbò bá àwọn méjèèjì ìfẹ́ tí àná máa ní sí ọkọ ìyàwó ní ìyàwó pé láì mọ̀ pé nǹkan ti ń gba nǹkan sí nǹkan. wọ́n ní tẹ́ni méjì ìbájá ẹnì kẹta tó parí ẹ̀ fún ẹ. àṣé ọkùnrin yìí ó ti ń bá ìyá ìyàwó ẹ̀ lájọṣepọ̀. ìyàwó sáré pé ìfẹ́ yìí pọ̀ jù. bẹ̀bùkún ní bọ́ọ̀lì lọ́jà rẹ̀ yìí. ìfẹ́ tó wá pọ̀ yìí bò ló ṣe jẹ́ ó bá sọ fáwọn èèyàn wa ní bó ṣe yẹ ó rí náà nù ẹni tó bá nífẹ̀ẹ́ rẹ ẹni tó bá nífẹ̀ẹ́ ọmọ ìyá máa nífẹ̀ẹ́ òǹtọ̀ náà ni. bẹ̀bùkún ní bọ́ọ̀lì lọ́jà rẹ̀ yìí. ìfẹ́ tó yẹ kí ìyá rẹ̀ ó ní sí ọlọ́dá padà sọ́dọ̀ ọkọ rẹ̀. kìnnì kan wá ṣẹlẹ̀ o. ọ̀kí ló wá ṣẹlẹ̀. ìyá àyàwó síìkì. ta ní kí bàbá máa gbọ́ bàbá ní ó parí ìyàwó. ẹni ṣe òun kọ̀ọ̀kan tó ń kí ẹsẹ̀. ìyá àyàwó síìkì. olówó àkọ́nà sí aláwọ̀ tó má gbàgbé ọlọ́run ẹ̀sán. ó síìkì bọ́dẹ̀ ṣe síìkì tán sísík náà pọ̀ sickness yẹn pọ̀ ó jèrè ọmọ ẹ̀ kò síbi wọn ò gbé dé o wọ́n gbé káàkiri ọkọ ọmọbìnrin yìí náà gbìyànjú gbogbo owó tó ní ni a ń ná tán pátá. ẹ jẹ́ tí ẹ gbọ́ ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀ wọ́n pẹ́ títí àṣẹ lọ́jọ́ alẹ́. àìsàn wo ló sì mú ìyá yìí. àìsàn wo ló mú ìyá yìí. ṣe ni wọ́n rí i pé ìyá yìí gbogbo ara rẹ̀ ń wú ó ń lé ó ń wú bí ìgbà tí wọ́n dami gbóná sí ìyàn la. bí àléfọ́ wá jẹ́ àléfọ́ pàlàbàpàlàbà tó tó dèédé àtẹ́lẹwọ́ gbogbo ara ìyá yìí wá ń wú ó ń bẹ́ débi pé ó ń sun omi ilẹ̀. ńgbà tá a fi pẹ́rú ẹyẹ kírè ìyá ò ṣe é súnmọ́ mọ́ gbogbo hospital tí a mọ̀ wọ́n gbé ìyá lọ ṣùgbọ́n ọmọkùnrin yìí gbìyànjú ó try wọ́n tún gbé wọn lọ ilé aláàjò tí wọ́n ti wá ń tọ́jú ẹ̀ ìyàwó dúró tìyá ẹ̀ ọkọ ní ń wá sí àjẹ́ lọ. ọ ń wá sí ajé lọ ń lọ ṣiṣẹ́ torí pé wọ́n bá ní ìdí owó òun náà ní òkò lẹ̀. ọwọ́ adijọ́ kan àárẹ̀ yìí ó le púpọ̀ púpọ̀. wọ́n wá sọ fún wọn
ẹni tí ń tọ́jú ìyá wa sọ fún wọn. tàbí ká pé wọ́n mọ̀ wípé wọ́n ti lo ìyá ni. ọ̀rọ̀ yẹn wá ń gbé ìyá lọ́kàn. nígbà tí kinní ń dórí ẹ̀mí ìyá dórí ògóńgóró ẹ̀mí. ó wá pe ọmọ ẹ̀. tí ń ṣeré kó múra sílẹ̀. ó wá lòun ṣe ọ́ lágbájá. àtọ̀rẹ́ àti ìka ìka ò ní bẹ́ẹ̀. òun fẹ́ kọ́ tọrọ gáfárà lọ́wọ́ rẹ kóun ó tó máa lọ. ó ṣọ ẹ̀ṣẹ̀ náà sì pọ̀. foríjìn wo ń bẹ̀ ọ́. ìyá mi kọ̀ǹdíṣàn tẹ wà ẹ́ kò sí irú ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ lè ṣẹ̀ mí láyé tí ì ní foríjìn yín irú ẹ̀ṣẹ̀ wo. ẹ̀dá tó ló ń kan ìka ọmọlàkejì. ó pẹ́ títí ọmọ rẹ̀ á jẹ́ níbẹ̀. ẹ má má ṣe o ìka òṣùwọ̀n. ẹ má má ṣe o ìka ọ̀dà. ó ní ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ọ́ ni pé èmi àtọkọ rẹ̀ à nífẹ̀ẹ́ kọ̀kọ̀. ó sì jẹ́ bànújẹ́ ọkàn fún mi láti sọ pé gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sóhun yìí bóyá ni kì í ṣọwọ́ ọkọ rẹ̀ ló ti wà. sọ mọ̀ pé ń ṣọ́gù káàkiri ń wọ́nà owó bọ́yọ̀ ló lo òun. ikú yájẹ̀ sí i ní a bá tẹ̀hún lẹ̀ tó mi ń sàn gbogbogbò lára wọn. gbogbo ilé wa ń rùn bí ìgbà pé kéèyàn kú gan wá sàn. ó sọ̀rọ̀ yẹn tán lẹ̀mí bọ́ lára ẹ̀. ìyá yẹn kú o. ṣùgbọ́n ìyá bẹ ọmọ ẹ̀ wípé kọ́mọ̀ sọ fọ́kọ ẹ̀. ó ní kó bóun pàṣírí yẹn mọ́ títí dijọ́ gbẹ̀ǹdé àlùkìá mọ́. kí ló ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀? lẹ́yìn ìgbà tí ìyá ẹ̀ kú ó dùn ọmọ ẹ̀. ó wá mú ọ̀rọ̀ yìí mọ́ra kò sọ fẹ́ nìkankan. ó ní lẹ́mìí pé òun ó gbẹ̀san. wọ́n ní ọjà tí ọmọ bá wọ̀ òkúta wọ̀ ó ti lóyún. ṣé yọ wàá gbẹ̀san àbí ọ̀gbẹ̀san? ìyá àwọn jìyà pọ̀ kò gbọ́dọ̀ kú dànù báyìí. ẹni tó wò yá àwọn sùnsùnsùn tó lò yá àwọn kò sí evidence o kò sí proof o. wọ́n gbẹ̀san. ọ̀nà wo ni ó gbé gbà? ọmọbìnrin yìí ó ní lọ́kàn pé òun ó gbẹ̀san. bóò ló ṣe àgbẹ̀san lára ọkọ ẹ̀? ẹ wá nǹkan fìdílé o tàbí kẹ́ ẹ fìdílé nǹkan. bó ṣe gbẹ̀san rèé o. oògùn pákópákó tí ọkùnrin yìí gbé sínú ilé oògùn tí ń pákó fín tarítarí tí wọ́n fi ń fín oko ńlọmọbìnrin yìí ní fi ń dá ọbẹ̀ ẹ̀ sè fọ́kọ ẹ̀. ó fi ń dá ọbẹ̀ ẹ̀ sè fọ́kọ ẹ̀. àwọn èèyàn béèrè pé bóò lọkọ rẹ̀ ò sí agbóòórùn oògùn tarítarí nínú. ó ní òun máa lọ irú papọ̀ ọmọ wọ́n wàá fi sí ọbẹ̀ ẹ̀gúsí àti ewúro. díẹ̀ ló pa ọkọ ẹ̀. ọkọ ẹ̀ kú o. ọmọ gbọ́ra lọ́kọ ẹ̀. àwọn ẹbí ọkọ rẹ̀ wọ́n wá rò wípé wọn ò tiẹ̀ rókú sọ́dọ̀ ìyàwó pé ẹni tí ìyàwó ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bímọ ní apá nípa àfanáfanṣu báyìí. ọ̀rẹ́ rẹ̀ kan ni wọ́n ń ronú pé ńlọ́pàá. wọ́n wá ní wọ́n ó rò ó. bí ẹni tó pa agún kìí kádún ẹni tó pa kàlàmọ̀gbò kìí kóṣù ẹni tó pa kátàkátà yìí gbọ́dún mẹ́ta. pé tàn bá rò ó gbogbo ẹni tó lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ẹ̀ wọ́n ya wèrè ni tàbí kí wọ́n kú. kí lóbìnrin yìí wá ṣe gbígbọ́tọ́ ta sí létí. ó fi mú fílẹ̀ ọwọ́dì ẹni tó jọ lórí ẹni tí ó bá wọn ró òkú ọkọ ẹ̀. ó jẹ́ ẹni tí ti ń lé láti yọ ọjọ́ ń pé àwọn fẹ́ jọ ní nǹkan papọ̀. ó bá mú bàbá wálẹ̀. ó mú bàbá yẹn wálẹ̀ o. gbogbo tẹ̀ ń dààmú sí láti jẹ ẹ ṣáà ṣe kojú yẹn wálẹ̀. ẹ wá gbọ́ o èmi fẹ́ fún yín ní tẹ́ ẹ fẹ́ èmi náà gba nǹkan kan lọ́wọ́ yín o. ìfẹ́ wọn da òkú ọkọ mi láàmú òun ọ̀fẹ́ wọn ó ṣe wàhálà sókú ọkọ.
kábíyèsí olódùmarè ẹ máa wọ ọgbọ́n ẹ̀wẹ́ ẹ máa wọ ọgbọ́n burúkú. ọgbà fún bàbá yìí o bàbá yìí mọ́kọ̀rọ̀ kù. bó ṣe di wípé bàbá wọn jọ lájọṣepọ̀ nù. àròkù gbogbo ẹ̀ bá lọ lórí òtún bá ń tẹ́. kábíyèsí olódùmarè mo wá rò wípé òkú ọkọ rẹ̀ òjò gbádùn. ṣé ẹ mọ̀ kéèyàn ó sùn lójú oorun kó máa lálàá kó máa rí ìrèkúrè kò lè sùn kò lè wo mọ́. ó sì ní ọmọ kékeré wà lọ́wọ́ ẹ̀ tó gbé lọ́wọ́. bó wọn ọba kúkú kó wọn tàṣírí fáwọn èèyàn. ọba tàṣírí. ọtàṣírí o bí iṣu ṣe kú bọ́bẹ̀ ṣe bẹ́ bí ekú ọkọ ọ̀hún ṣe lọ rèé. ẹ dákun rú ìyàwó bẹ́ẹ̀ kí ló yẹ kéèyàn ó ṣe pẹ̀lú ẹ̀.